bá mi sọ̀rọ̀ ń sìn o káàbọ̀ ọmọ mi lálùbáríkà ni irú nǹkan báyìí mo lè sọ fún gómìnà yóò ṣe transformer kan ń bẹ ní àdúgbò mi ń bí gómìnà Ṣèyí Mákindé ló gbé transformer yẹn fún kò tiẹ̀ tí di gómìnà rárá. Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ kú dédé àsìkò yẹn gbogbo ènìyàn wa níbikíbi tá a bá ti ń gbọ́ wa. Èmi ọmọ yín náà ni mo tún dé. Yes, mo fẹ́ kí ẹ gbọ́ ohun tí olóyè sọ nípa Ṣèyí Mákindé, àwọn àjọṣepọ̀ tó wà láàárín wọn, àwọn nǹkan tí Ṣèyí Mákindé tó ti ṣe fún olóyè, òun ni olóyè fi sẹ́nu tó ń fọn bíi fèrè. Mo fẹ́ kí ẹ wá gbọ́ láláì ní fi àkókò ṣòfò. Ẹ̀yin ẹ ṣáà farabalẹ̀, ẹ wo fọ́nrán yẹn nísìnyí. Olóyè sọ̀rọ̀, ó kí bàbá Ládọjà lẹ́ẹ̀kan sí i. Ṣé mọ̀ pé olóyè ò lè máa dúpẹ́ kó má fẹnu kọ̀rọ̀ kábíyèsí wa bàbá Ládọjà, Olúbàdàn of ilẹ̀ Ìbàdàn ní gbogbo ìgbà wọ́n ti jọ ṣe. Wọ́n ní bàbá ti lò wọ́n lásìkò tí wọ́n náà ti dé nsìn. Ẹ jẹ́ ká máa de ọ̀rọ̀ olóyè. Ẹ̀yin tẹ́ ń sọ̀sọkúsọ lẹ́nu, ẹ lọ sinmi àgbàjà. Mo rí táwọn kan wú fọ́nrán kan síta. Wọ́n ní ibi tó lóye ti ń sọ̀rọ̀ sí pé rálì tí wọ́n jẹ́ kán ṣe, pé wọ́n á tún rálì yẹn ṣe. Mo ṣáà gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn, àwọn ọ̀rọ̀ tí ò ṣe ń gbọ́ sétí, òun náà ti lọ ń wú síta. Ẹ lọ sinmi. Àwọn ọmọ Gani Adams, gbogbo nǹkan tá a fẹ́ máa ṣe à nídìí ẹ̀. Ọlọ́run gbọ́ à nídìí àtọ̀. Bí àjọṣepọ̀ tó dán mọ́rán á ṣe wà láàrin Ìbà Gani Adams àti olóyè Sunday Igboho, òun nìkan tó yẹ ká máa lépa kí gbogbo nǹkan lè rọrùn sí wa. Kí nǹkan lè rọrùn, kì í ṣe pé kẹ́tí wá máa gbé ọ̀tẹ̀ sílẹ̀. Iyì olóyè Igboho ti pọ̀ jù. Iyì ti pọ̀ jù. Ẹ wo àwọn èèyàn bó ṣe ń wá. In fact, mo rí fọ́nrán kan lánàá pẹ̀lú òyìnbó, but mi ò tí ì rí lè mọ full details about it. Mo rán pẹ̀lú òyìnbó kan náà tó ń wá visit wọn. Ẹ wo báwọn èèyàn ṣe ń wá lọ́tún lóòótọ́ ń gbé gift wá tó wá fi hànà, tó ń hànà olóyè. Ẹ jẹ́ ká fọ̀tẹ̀ sílẹ̀. Èmi mọ̀ pé Ṣèyí Mákindé ṣe bẹ́ẹ̀ tó lè fún olóyè Igboho. Ẹnu onípọ̀n báyìí náà ni wọ́n ti ń gbọ́. Gbogbo tẹ́ ń béèrè lọ́dọ̀ Ọlọ́run ṣe fún mi. Ṣé ara yóò ní tán? Wọ́n ní iyì ni. Èyí ṣe pé ìkókó fún ẹni kankan rí. Mo rí nígbà mo wà ní pèsè bẹ̀rẹ̀, mo rí àwo tóun ṣe fẹ́ mi. Mo àti sísítà mi kan náà wọ́n tọ́jú sí. In fact, ó lágbára gan. Ọlọ́run ọba ló tiẹ̀. Ọlọ́run ìjọba ọ̀parẹ́. Kò lè rí mi rí, èmi náà ò rí. Táìmù yẹn gan, in fact, mi ti ẹ̀bí nífẹ̀ẹ́. Mo wo kí ní ẹnu pèsè mọ̀lẹ́ sọ fún ọmọ lágbára. Bọ́lá ọ̀sẹ̀ máa ń ṣe nǹkan yẹn. So now nísìn àdúpẹ́ fọlọ́run. Bàbá mi ní Olúbàdàn tó ti pẹ́ tí sàmà tí sì jẹta tí sọdún mẹ́wàá. Bàbá mi dáadáa. Mo tẹ̀ fi ń dá lójú pé kò sí kẹ̀tẹ̀ fẹ́ lọ́dọ̀ bàbá tágbára Ọlọ́run ká láti gbà á. Pé bàbá mi mo fẹ́ nǹkan báyìí fáwọn èèyàn bí wọ́n yóò ṣe. Bàbá dáa gan. Bàbá dẹ̀ máa ń dúró lórí àdéhùn. Tí ẹ bá dúró ti bàbá ló dúró ti. Bí ti ẹ̀ ṣe rí nìyẹn. Bóyá ìṣe bá bá pẹ̀lú yìí, ó ló ń jẹ́ mi ogun fún mi. Ṣé ká rí kí n rí bàbá lò pẹ́? Èmi ni mo fẹ́ lo bàbá kọ́ ló fẹ́ lò mí. Bàbá ti lè mí kọjá. But now, èmi náà fẹ́ lo bàbá. Ọlọ́run wá jẹ́ kí n rí bàbá lò pẹ́. Àṣẹ. Bàbá mi wọ́n sọ̀rọ̀ kan. A ní tẹ̀yìn bá jẹ́ ọmọ Ọ̀yọ́ tí ń gbé Fìdítì, ó gbọ́dọ̀ ní bàbá Fìdítì. Torí pé ńgbà tí sùúrùtù bá dé Fìdítì, kí bàbá Ọ̀yọ́ tó dé, bàbá Fìdítì lọ. Ọlọ́run kẹ́ bàbá mi ó di gàjà ní mílíọ̀nù. Òun ni mo máa ń pè bàbá mi bàtẹ́lẹ̀. So ti yé sìn. So mo ní àwọn bàbá lóríṣiríṣi. Ara àwọn bàbá tí mo ní náà ni bàbá mi Olúgbọ́n. Bàbá Olúgbọ́n ló pè mí gbàtà ń sọ̀rọ̀ lọ́wọ́ lẹ́ẹ̀kan. Bàbá dáadáa ni. Ọlọ́run jẹ́ bàbá ní òkun dáadáa. Ṣé wá rí àwọn kẹtẹ́lẹ̀ béèrè nípa mọ́tò yẹn. Gọ́vnà ìpínlẹ̀ Ọ̀yọ́, bàbá mi lòun náà. Àwọn ọba mi sọ̀rọ̀ ń sìn yẹn. O káàbọ̀ ọmọ mi lálùbáríkà ni. Irú nǹkan báyìí mo lè sọ fún gómìnà yóò ṣe. Transformer kan ń bẹ ní àdúgbò mi ń bí. Gómìnà Ṣèyí Mákindé ló gbé transformer yẹn fún kò tiẹ̀ tí di gómìnà rárá. Ó gbé transformer yẹn fún mi ní nǹkan bíi 2010. Ṣé mo pé kò tiẹ̀ tí lára gómìnà? Ó wá ní kí wọ́n rí òpó ní láti junction bí wa. Wọ́n line òpó yẹn dé inú ilé ọ̀dọ̀ mi ní Old House mi tí wọ́n kọ́kọ́ wá jóná yẹn. Mo sílẹ̀ yẹn ní 2012.
Saheed ló kọ́ nílẹ̀ bàbá mi ló bá mi sílẹ̀ so gọ́ọ̀mẹ̀ntì Ṣèyí Mákindé ló gbé transformer fún mi ní 400 kVA tẹ̀lé mi torí nígbà táwọn àmì gbà yẹn transformer tí mo bá ládùúgbò yẹn kò lágbára gbogbo àdúgbò yìí ló dẹ̀ ń lò lẹ́yìn wa tí wọ́n ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa sọ fún ẹnjìnìà Ṣèyí Mákindé ń gbà yẹn tí ń ṣe gómìnà lọ́wọ́ yìí bí àdúgbò mi yíyà ní kí wọ́n ní irú wọn ó dẹ̀ gbé 400 kVA fún mi ṣe kó rẹ̀ aráàlú ni ìyẹn dáadáa dẹ̀ ni ẹni kì í ṣe kó ti di gómìnà kì í ṣe kó dùn ọ̀rọ̀ 2010 mo ń sọ kì í ṣe sí o ó tó wá ní kí wọ́n rí òpó wá síbẹ̀ kọlọ́n jẹ́ mi Ṣèyí Mákindé ogun kọlọ́mọ pa fún wa iṣẹ́ tó ti ṣe iṣẹ́ dáadáa tó ṣe ń pinlẹ̀ Ọ̀yọ́ kọlọ́mọ jẹ́ ọ̀parẹ́ kọlọ́mọ jẹ́ ọ̀parẹ́ bàbá ó gọ́fìnà ó ṣe dáadáa pẹ̀lú yín mo ń gbẹnu gómìnà sọ̀rọ̀ màá bá yín sọ fún ọ kọlọ́mọra ń sọ bá ti rí wọn sọ fún ọ pé ìjọba rẹ wọ́n sì ṣe dáadáa ṣètò understand màá dẹ̀ ti sẹ́yìn fún bàbá mi Olúbàdàn ìyẹn 100% kì í ṣe 99 o iṣẹ́ ti bàbá Olúbàdàn àwọn ọmọ Olúbàdàn ni a wọ́n lálẹ́ bàbá ló ní a ọmọ olùpàlẹ́ ìlú bàbá dẹ̀ bìlífù pé gbogbo tí máa ń ṣẹlẹ̀ ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ìtòrò òun lálága gbogbo ọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ni àtẹ̀ntọ́fẹ́ àti ẹ̀ kò sí gbogbo rẹ̀ rí ọmọ rẹ̀ la jẹ́ tí táwọn ọmọ rẹ̀ bá wá ń fẹ́ yọmọ sí ni àtúnṣẹ̀ṣe àtẹnibọ̀dì bàbá gbogbo wa rẹ̀ kì í dẹ̀ sí bàbá tí mo ń lé ọmọ ó sílẹ̀kùnlẹ̀ fẹ́ everybody ni ọlọ́mọ sílẹ̀kùn ayọ̀ so lórí ti president ọlọ́run jẹ́ bàbá Tinubu ogun bàbá Tinubu is second time lágbára Ọlọ́run lọ́sẹ̀ yẹn ni kẹ́kọ̀ọ́ lọ sí kọ̀ọ̀kọ̀ sí oyè ọ̀nà kò sí pé gbogbo àwọn tó bá dìde ẹgbẹ́ tó bá dìde lẹ́yìn ẹgbẹ́ Tinubu fún second time rẹ̀ ọ̀gá rẹ̀ lé mọ̀ ní ọ̀fẹ́ ti sàrà fún wa ní ọ̀fẹ́ fún alúwa sì gbà orí Tinubu ọ̀wọ́lé second time àwọn ará àtọ̀wọ́ ti ṣe tọ́ṣe ní ATH wọ́n ṣe tí wọ́n yẹ dandan ni kí Tinubu rẹ̀ ó ṣe Yorùbá làwà bẹ́ẹ̀ ni wọ́n jẹ gbèsè kún gbèsè ní wọ́n jẹ gbèsè kún gbèsè ní aláàrù tó lówó ọba lẹ́jọ́ yóò jẹ gbèsè kún gbèsè ní ọ̀rọ̀ ọjọ́ mi ní ọ̀rọ̀ ọjọ́ mi ní àbúrò ẹni tó lóhùn làgbà ẹni ọ̀rọ̀ ọjọ́ mi ní bí ọmọ ọba kọ́ bí ọmọ ọba kọ́ èmi ò lè dọ̀bọ̀ fẹ́ẹ́ mi ò jùlọ bí ọmọ ọba kọ́ àjẹkùyà ni ó jẹ àjẹkùyà ni ó jẹ ẹni tí ò tó ní náà tó dènà dé ní àjẹkùyà ni ó jẹ. bàbá ní dùkọ̀ sẹ́sùn ní àwọn oníjòkó sẹ́sùn ní aláàgbá tó lórí èsù àwọn oníjòkó sẹ́sùn ní ó tún ní tòun tẹ̀sù lẹ́lẹ́jọ́ tòun tẹ̀sù lẹ́lẹ́jọ́ aláàgbá lórí èsù tóun tẹ̀sù lẹ́lẹ́jọ́ èèyàn méjì yóò lóye kí ló tún kù tí ó ṣe ẹni tí ò gbé lórí tó jẹ̀nu wúyà kí ló tún kù tí ó ṣe. àwọn orin tí àìkọ ọba gbà mú. kí ló tún kù tí ó ṣe àdébàkù kí ló tún kù tí ó ṣe ẹni tá a bẹ̀ lórí tó jẹ̀nu wúyà kí ló tún kù tí ó ṣe. ìyá mi yìí ń lọ ni pé àti nà wọ́n fọ́sà mi orí Àtíkù orí Òbí jẹ̀rù wúyẹ́wúyẹ́ wọ́n lè ti wọlé Tinubu wọ́n wọlé second time. oyè àwa Yorùbá ni wá ọmọ Ọ̀yọ́ state dẹ̀ ni mí tí ẹ̀yìn bá ṣe wá lórí ànífibi san bàbá mi Olúbàdàn àti gbogbo ọba lọ bá Ọbásanjọ́ abẹ́ Tinubu fi Sunday lẹ̀ ó sì fi lẹ̀. bẹ́ẹ̀ni lọ́wọ́ kan àwa náà gbọ́dọ̀ ní gbogbo tá a bá ní ká fi gbárùkù ti bàbá Tinubu èmi ṣàfihàn ẹni tí ọba fẹ́ ọlọ́ọ̀bẹ ó dò ní. bóyá gẹ̀ẹ́sì ń kẹsẹ̀ gẹ̀ẹ́sì ń kẹsẹ̀ gẹ̀ẹ́sì ń kẹsẹ̀. mo ní ọwọ́ àwa ló bọ́ sí ọwọ́ àwa ló bọ́ sí ìwé bẹ́ẹ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ sùn dẹ́wọ́ ọwọ́ àwa ló bọ́ sí. ẹ̀yin ènìyàn ẹ ṣeun gan ẹ̀yin náà ẹ ṣàgbọ́n kan tí olóyè fẹnu ara ẹ̀ sọ ẹ gbọ́ nǹkan tó lóyè sọ olóyè ní transformer kan tó wà ní junction láti wá lé wọn ló Ṣèyí Mákindé pè wọ́n ni tó gbé kinní yẹn fún wọn dẹ̀ gbogbo òpó tí wọ́n rì wá títí wá dé ẹnu lé wọn ní Ṣèyí Mákindé lórí 2010 kan náà pé kò má ti di gómìnà ńgbà yẹn
ṣùgbọ́n àwa ò mọ̀. Tẹ́yìn ò bá sọ̀rọ̀ síta ẹ̀yin ò ní mọ̀. Kò sí bí àti ṣe bú olóyè ló wá ń tọ̀ mọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan o. Kò sí bí àti ṣe bú Ṣèyí Mákindé ló mọ̀ nípa bọ́n ṣe wá àtáàkì olóyè. Kò sí nǹkan tá a sọ. Gbogbo ẹ dọwọ́ Ọlọ́run bí yóò mọ̀ ń bẹ̀ bí a kò mọ̀ ẹ mọ̀rọ̀ àwọn olóṣèlú. Ẹ̀yin ò lè gbẹ̀rù èèyàn náà jẹ́ ìwọ̀nba lẹ́yìn á sọ nínú ọ̀rọ̀ ọlọ́rọ̀. Bó ṣe jẹ́ nìyẹn o. Kò yé yín. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbogbo ẹ̀ ọpẹ́ náà ló já sí ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kó lóyè náà kó dẹ̀ kó má dára lé anybody. Kó má dára lé anybody. Gbogbo àwọn ọ̀rọ̀ tó lóyè dẹ̀ ń sọ yìí tó ń sọ̀rọ̀ nípa Ṣèyí Tinubu. Ẹ f'olóyè sílẹ̀ ẹ jẹ́ kó sọ̀rọ̀ bó bá ṣe wù ú ẹ̀yin ènìyàn. Ẹ̀yin ènìyàn ẹ f'olóyè sílẹ̀ o. Ẹ̀yin onísọkúsọ ẹ̀yin oníròkúrò nínú ẹ fi olóyè sílẹ̀. Ẹ jẹ́ kó lóyè ṣá máa sọ̀rọ̀ bó ṣe wọ́ lọ́pọlọ pípé lolóyè. Bẹ́ẹ̀ ni olóṣèlú náà lolóyè tẹ́lẹ̀. Ẹni tó ń tẹ̀lé àgbà olóṣèlú kí lòun náà olóṣèlú náà ni. Bó ṣe jẹ́ nìyẹn. Kẹ́dẹ̀ mọ̀ wípé bàbá Ládọjà àti olóyè sẹ́ kó tó di pé bí bàbá Ládọjà tí ẹ̀ wá involve lórí ọ̀rọ̀ yìí ni mo ti ń pariwo ọ̀rọ̀ yìí tipẹ́tipẹ́ ni mo ti ń para dẹ̀ wá dúpẹ́ kí bàbá Ládọjà Gbádéwọ̀lú wọ́n ti sọ pé àwọn fẹ́ jọba ni wọ́n dẹ̀ jọba wọ́n dẹ̀ dórí ipò wọn wá lè gbàgbé ọmọ wọn 5 and 6 tí bàbá Ládọjà bá wà níwájú olóyè ní lẹ́yìn gbogbo ṣèbí àwọn fọ́nrán kọ̀ọ̀kan sì ń jáde a sì ń rá àwọn fọ́tò kọ̀ọ̀kan ṣe gbogbo wa náà ló ń rè kí la wá fẹ́ máa sọ ẹ gbọ́rọ̀ lẹ́nu olóyè àwọn akéwì ilẹ̀ Ọ̀yọ́ ló wá físìtì àwọn akéwì ṣé ti Ìbàdàn ni àwọn ló wá físìtì olóyè ẹ náà ẹ gbọ́ gbogbo wọn bọ́ ṣe ń hóyè ń bẹ̀ tán fọ́nrán yẹn agédé ẹ̀ ń bẹ̀ ni ibi tán ti kéwì gan tán ju ìwé tán kí olóyè délédélé wọ́n kì í ẹ wo ẹnu yóò ní kan gbogbo ẹ̀yin ènìyàn gbogbo ẹ̀yin tẹ́ ń gbé olóyè níyì gbogbo ẹ̀yin tẹ́ wọ́n á yẹ wọn sí Ọlọ́run ní padà lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan yín àdúrà tí màá ṣe fún yín nìyẹn ẹ jẹ́ ká lọ sinmi mo rí news kan free mo padà wá news yẹn kí ka few details mi ò dẹ̀ rí news yẹn wọ́n dùn mí gan mi ò mọ̀ bí ara ẹnikẹ́ni tó bá pàdé ẹ̀ bí wọ́n sọ pé àwọn kan wọ́n àtàkì Gani Adams something like that I don't know Ọlọ́run á ṣàánú fún wa àti gbọ́rọ̀ kan náà táwọn èèyàn sọ wọ́n lọ́ba tí wọ́n pa lé Ondo State wọ́n lọ kí wọ́n yìnbọn sí i kò rán wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ní kí ló dé tí bàbá yẹn ò dọ́fẹ́ ṣé rí lóòótọ́ ni ọ̀rọ̀ yẹn ó yẹ kí bàbá gan pe gbólóhùn fún ọba ní ṣé rí gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí à ń sí àwọn ọba wa nígbẹ́rẹ́ pàkọ́ ni à ń sí wọn nígbẹ́rẹ́ pàkọ́ kan jáwé sóbì kan wá nǹkan mú nǹkan nígbà táwọn èèyàn wá ká yín mọ́ ẹtì ẹ̀ṣá kí wọ́n yìnbọn kò wọlé wọ́n ṣá yín kò ràn yín ó yẹ kẹ́ ẹ pe gbólóhùn sí wọn ni ẹ pe orúkọ ó tùfẹ̀ gbogbo nǹkan tó ń kó sọ́wọ́ wọn kan kó sílẹ̀ kan jòkó síbẹ̀ ó yẹ kán pe gbólóhùn bẹ́ẹ̀ yẹn fún wọn ni gbogbo ohun tẹ́ ẹ kó sọ́wọ́ pápátá ẹ kó kinní wọ̀nyí tó wà lọ́wọ́ yín mo pa láṣẹ fún yín ni wọ́n á dẹ̀ ní kó gbé gbogbo nǹkan tó wà lọ́wọ́ wọn kó gbé sílẹ̀ wọ́n á dẹ̀ gbé sílẹ̀ nǹkan tó kù nìyẹn kò wáyé kí bàbá yẹn kú níbi tán ṣàkíndé ẹ lọ wá nǹkan ẹ lọ ìrùkẹ̀rẹ̀ ọwọ́ ọba sí àláṣẹ ni ọba bá nà òrùkẹ̀rẹ̀ láyé àtijọ́ iná lè jáde kí ló wá ṣẹlẹ̀ ń sìn kí ló dé tó ba ò ní egbé wáyé tó bá ṣe wà tó ní légbé nǹkan kan ṣẹlẹ̀ láàrin 97 àbí 98 nígbà tó mú Ìbà Gani Adams ó wà láàrin àwọn èrò Ìbà Gani Adams ó dọ̀fẹ́ ni ẹ lọ wádìí ìtàn tí mò ń sọ yìí Gani Adams tẹ́ ń wò yẹn ó di ọ̀fẹ́ ni nígbà náà lọ so kí ló wá dé tẹ́ pé àwọn ọba wa tẹ́ pé wọ́n á pàṣẹ fún àwọn babaláwo ní máa bọ̀ nínú ìyẹ̀wù wọ́n á jọ sọ̀rọ̀ wọ́n á ṣe baba jiná wọ́n á pè nǹkan sí baba lára gbogbo kíní ẹ rò pé kò sí mọ́ ni ó wà ṣé kí ló ń ṣẹlẹ̀ tí wọ́n lò dáadáa ẹ lò ó síbi tó yẹ kán lò ó sí àfi ká máa sọ ara wa láta nínú ìlú ká máa sọ ara wa láta ẹ wo bí kíní wọn ṣe rìn sí kán sùnyàn láta wọ́n lọ bu ẹsẹ̀ èèyàn ìyẹn nìkan la lè ṣe àwa lè ṣe kò sóògùn mọ́ ni a lè ṣoògùn ìdáàbòbò fún ara wa ká ró ìlú wa ká fi gbogbo àwọn ọ̀nà tó wọnú ìlú wa kí ló dé tá a lè lo àwọn nǹkan wọ̀nyí fún àwọn nǹkan wọ̀nyí ká ró àwọn ara kí ló ń ṣẹlẹ̀ àwọn nǹkan tá à ń sọ nìyẹn olóyè ti dé o dé torótoró gbogbo èkúté ilé ẹ̀ paramọ́ ẹ wo wọ́n ṣe ń pa àwọn èèyàn nìbàdàn ìyá tí wọ́n dúnbú tí wọ́n gé lọ́rùn tí wọ́n bá a sùn wọ́n ya pátá wọ́n ṣe gbogbo ẹ̀ náà wọ́n láwọn ọlọ́pàá ń sọ pé kán lọ mú video evidence wá ẹjọ́ sọ̀rọ̀ nìyẹn mo wà lórí live video Laji Abbas nísìnyí lórí TikTok nǹkan táwọn family
ẹ̀gbọ́n ẹni tó ń pa àtọmọ àkọ́bí ẹ̀gbọ́n ló wà ń bẹ̀ lórí láì bí wọ́n ṣe wà ń bẹ̀ gan wọ́n ní kó lọ mú video evidence wá láwọn ọlọ́pàá Ìbàdàn ń béèrè ṣọ̀rọ̀ ọ̀rọ̀ òpònú kọ́ nìyẹn lẹ́nu ọlọ́pàá ọ̀rọ̀ òpònú tó yẹ kí wọ́n lọ bẹ̀ wọ́n rójú ẹsẹ̀ màálù tó yẹ kó dájú pé àwọn Fúlàní ló ṣiṣẹ́ yẹn ẹ wo ọwọ́ wa ló kù sí o ọwọ́ wa ló kù sí o àbọ̀rọ̀dẹ̀ náà sọ fọ́mọlúwàbí tó bá dénú àdòǹdìdì mo kí wa lógúnlógún mo kí wa lọ́gbọ̀nlọ́gbọ̀n èmi ọmọ yẹn Àkàlàmàgò TV show náà ni àní ìrìjú báyìí lọ láti máa rí yín o thank you all please don't forget to subscribe thank you.